bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin pàtàkì tí kò rògbò kúlẹ̀ ìjọba tí a mọ̀ sí sister to sister worldwide tí ó máa ń gbé agbára ró àwọn obìnrin jákèjádò àgbáláyé yóò ṣe ọ́fíìsì wọn tí ẹkùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí sí ìlú Òṣogbo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun yóò kà màmá akọni obìnrin bí ọkùnrin nì tí í ṣe olórí àwọn obìnrin nínú ẹgbẹ́ onítẹ̀síwájú APC lórílẹ̀-èdè yìí tó jẹ́ alága ìgbìmọ̀ olùdarí fún Federal Medical Center Asaba tí tún ṣe olùdásílẹ̀ àjọ sister to sister worldwide Honourable Mary Ìdílé Alílẹ̀ PhD yóò wà mẹ́ tí arábìnrin Rachel Ọ̀dọ́bà tí í ṣe adarí àjọ sister to sister worldwide ní ẹkùn ìlà oòrùn gúúsù ilẹ̀ yìí yóò sì bá wọn kọ́ wọ́ọ̀rìn pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan àwùjọ míì adarí àgbà fún àjọ sister to sister worldwide ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí àti àwọn alákòóso yíká gbogbo ìpínlẹ̀ tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí lólùgbàlejò gbogbo ẹ̀yin tí a ti fìwé pè àwọn àrètí yín o fún àlàyé kíkún ẹ pè sórí 08034995587 olùkéde ambassador Lawal Olúbùnmi Olúfúnmiláyọ̀ adarí àgbà fún àjọ sister to sister worldwide ní ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ yìí. Sister to sister, empowering women across the world.